Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ibi tí ẹ bá ti láǹfààní àti wò pátá, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí obìnrin, mo kí ọkùnrin, mo sì kí gbogbo èèyàn ní àpapọ̀. Orúkọ tèmi Sam Adémọ́lá mi ni mo wá ọmọ ẹ̀kọ́ ọmọbìnrin méjì ṣàṣìjò bòjú lórí mílíọ̀nù àpàlọ́dà máa tẹ̀lé àtẹ̀ká ọmọ ẹ̀kọ́ ìwé mílíọ̀nù níbi kan kò tún mílíọ̀nù níbi kan kò tún ètò ìfẹ̀tì náà sí pẹ̀lú ètò ìfẹ̀tì náà sí gbé mílíọ̀nù gidi gbé agbègbè àdìpọ̀pọ̀ lójúgbò. Òwú àtọ́jú ènìyàn a kì í dùbúlẹ̀ ká ṣubú, a kì í dùbúlẹ̀ ká ṣubú. Kí ni ìtumọ̀ wí? Ìtumọ̀ wí ni ebi kò lè mú kí ènìyàn rẹ̀wẹ̀sì tàbí kí ó rẹ̀wẹ̀sì bí ẹnìkan bá sùn. Lẹ́ẹ̀kan sí, ìtumọ̀ wí ni ebi kò lè mú kí ènìyàn kan rẹ̀wẹ̀sì tàbí kí ó rẹ̀wẹ̀sì bí ẹnìkan bá sùn. Ok, ó dáa. Tí ẹ bá mọ ìtumọ̀ wí yìí yàtọ̀ sí ìtumọ̀ tí mo máa fún yín ní bíbá yìí, ẹ lè fi ìdáhùn ránṣẹ́ sí abẹ́ ìsọ̀rọ̀ gbèsè táwọn olóyìnbó mọ̀ sí comment. Tẹ́ bá mọ ìtumọ̀ wí yìí yàtọ̀ sí èyí tí mo ti sọ ní ìhà yín. Ẹ má sì gbàgbé láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ayélujára pátá @Ademola TV lórí ìkànnì Facebook @Ademola TV lórí ìkànnì Twitter tí a mọ̀ sí X nísìn @Ademola TV plus lórí ìkànnì Instagram @Ademola TV lórí ìkànnì YouTube Ademola TV plus káfíà mi ṣòro sí lẹ́gbẹ̀ẹ́ lọ́gọ́dọ̀ láti tẹ̀lé ló máa gbé lọ sí ìkànnì wa tààràtààrà tọ̀ ìpín ìpéjú láláfilà tí ó bá tún di ọ̀la tí a tún máa mú òwúrọ̀ fún yín mo ní pé ẹ máa yáṣẹ́ ó dàbọ̀ ìrè kàpìtì.